oníkàlùkù bẹ̀rẹ̀ sí lọ gbáradì ọjọ́ kan ń bọ̀ a máa pe ọjọ́ yẹn ní ọjọ́ orin mo dẹ̀ máa mú déètì yẹn báyìí. kábíyèsí September oṣù kéré ní ẹran ṣé oṣù kẹsàn-án ní ẹran September 30 ṣé oṣù yẹn pé 30 a máa mọ ibì kan ó lè jẹ́ lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ní Ìbàdàn a máa ṣe sidophobia Fuji competition a máa ṣe sidophobia Fuji competition ẹ bá ti mọ̀ pé ó ní interest nínú sidophobia Fuji competition sí yẹn kó lè sí lọ gbẹ̀rẹ̀ àtijọ́ torí ní ọjọ́ yẹn ẹ bá ti gbé gbá orókè àgbàmọ́tò. ẹ ń bá ti gbé gbá orókè lọ́jọ́ yẹn àgbàmọ́tò kó sẹ́nu o sold out gbogbo oníkàlùkù wà lè bẹ̀rẹ̀ sí í ṣe nísìn láti lè fi sọ wípé ní ọjọ́ yẹn o òun lòun fẹ́ gba mọ́tò ní ọ̀dọ̀ ní ọ̀dọ̀ organisation ó ti yẹ yín mo fẹ́ ká fi gba ara wọn ní ojú mo fẹ́ ká fi encourage ara wọn ni kí gbogbo wa máa ní àròpin nígbà kó lè dá fún mi mo fẹ́ ká mọ̀ pé ó lè dá fún wa tí a tún dá fún wa ju bí àwọn kan ṣe tún rò lọ́gbọ̀n ó ti yẹ ká lè mọ̀ pé tá à ń ṣe yìí kò sọ̀rọ̀ ọba sunday ọba ṣe lásán o so ẹ bẹ̀rẹ̀ sí lọ gbáradì fún iṣẹ́ ọpọlọ orí tó máa kọ táyà epo ọ̀rọ̀ ọpọlọ ló kọ wọ́n á rí i pé àwùjọ tó lù tẹ̀lé yẹn ó make sense wọ́n á rí i pé ìmọ̀ra ẹ̀ ó dúró déédéé gbogbo ẹ̀ láyé máa wò ó wá kù sọ́wọ́ ẹ̀ ó ṣe máa ṣọjọ́ yẹn sí àmọ́ mo mọ̀ pé lágbára ọlọ́run bá láàánú ọlọ́run á jẹ́ ká ju ọjọ́ yẹn lọ èmi ti sọ bí mo ṣe sọ yìí ọba tó dá èmi àti ìwọ ó ti fi àṣẹ lé wípé nǹkan tá a fẹ́ ṣe mi ò lóore tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mi ò rò ń pa ẹ̀ o mi ò ronú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àmọ́ bá a ṣe jókòó yìí olóòmọ wò pé ká tó fi jọ máa ní tẹ̀síwájú bọ́n ṣe ń wojú mẹ́gbà wọ́ndà yìí sí mi sí màá pa tó ti yé tí wọ́n wojú Nokia tẹ́yìn wojú Olúwẹsẹ̀ tẹ́yìn wojú Ọlátúnjí òbẹ́sẹ̀ ìjùmọ̀ nìbàdàn tẹ́yìn wojú Ṣẹ́gun Abíọ́dún òbẹ́sẹ̀ ilé Ọ̀ṣun tẹ́yìn wojú Ẹ̀ṣọ́ Rahman Àrẹ̀mọ Ológbòjò tẹ́yìn wojú Aṣímọlówó Àkọ́bí Ológbòjò láti Ìwó Olódù Ọba tẹ́yìn wojú Ojúlówó Rahman láti Ọ̀yọ́ tẹ́yìn wojú Mansfi Àkọ́bí Òbẹ́sẹ̀ ní sùúrù ó pé àpàtọ̀ ẹ̀ṣọ́ jumping ní sùúrù ìwọ́n sọ onígbẹ́ aṣíwọ́lọ́wọ́ sọ pé wọ́n àkọ́bí Ológbòjò òbẹ́sẹ̀ náà lè ń jọ́ Ológbòjò ẹ̀ tó wá di ọjọ́ yìí àkọ́bí àkọ́bí tó bá di September 30th tá a máa ṣe sidophobia Fuji competition yìí tó jẹ́ pé tó bá gbégbá orókè ó máa gba mọ́tò lọ́wọ́ mi àṣẹ Èdùmàrè ní ọjọ́ òní kan jẹ́ sí kó jẹ́ kó ní ṣe ṣe àwọn ògbóngó àti tó máa tún gorí mọ́tò yẹn bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé ìlú tẹ́ni ẹ bá ti wá torí àmọ́ ìlú tó ti máa ṣẹ̀ wá mo lè ní kó tún lọ gẹ́ẹ̀tì 2 plots fún mi ní ìlú ẹni yẹn àpá ìbẹ̀rù àṣẹ tó wá gbé ẹni yẹn wọ studio á record àṣẹ abọ́ ṣé bàbá ọ̀gbẹ́ sọ̀tà
bẹ́tí mi ló máa rí bẹ́tí mi ló máa rí bàbá bẹ́tí mi ló máa rí bẹ́tí mi ló máa rí èyí àbí ẹ̀ àrọ̀ sí ọmọ bẹ́tí mi ló máa rí. Òyìnbó tó ṣe náà ó tún ṣòwò kì í ṣe bàárà o tẹ́ ẹ bá rí ibi tó bá ti wú náwó rẹ̀ ní ṣiṣẹ́ yẹn débẹ̀ ni òun ló ń ṣe kábọ̀ apá ẹgbẹ́rù rẹ̀ àgbèdè Amẹ́ríkà àgbèdè Nàìjíríà. Tomato lọ́rẹ́rù nílùú China àgbà ìgbèdélé rẹ̀mí ọmọ ṣẹlẹ̀ ọkọ̀ ti tọ́pẹ́ bèbí ọ̀dọ́mọdé olówó youngest billionaire rẹ̀mí ọmọ ṣiṣẹ́ òbèbè ní àlọ́ ṣiṣẹ́ òbèbè ní oṣù mẹ́rin rẹ̀ ní. Ṣe fẹ́ rí rẹ̀, ṣe fẹ́ rí rẹ̀ ní. Ló ṣe tọwọ́ bọ̀bọ̀ ló fún wa lọ́wọ́. Ẹ má fojú di rẹ̀ mí. Ẹ má fojú di rẹ̀ mí. Ṣe rí rẹ̀, ṣe rí rẹ̀ ní.
Show the Germany, the Holland. Reni mi, ọmọ lọ́tọ̀ọ̀dẹ̀. Oyún ti dùn báyé ta tẹ́lẹ̀. Oyún olúwa gbẹ̀gà ọ̀sìn bẹ́ẹ̀ sọ. Èyí ọ̀tọ̀ tó bá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ mi bá dé. Rẹ̀mí ni bó ṣe fọwọ́ bá kò ló fún wa lówó. Rẹ̀mí ẹ má fojú di Rẹ̀mí. Ẹ má fojú di Rẹ̀mí. Ara wọn ló ń ṣe rẹ̀ ìrẹ́lẹ̀. Ara wọn ni wọ́n ṣe. Àjìgbàgbé, àjìgbàgbé. Ìjọba lọ. Ara wọn ni wọ́n ṣe. Òtún náà, òtún lè. Òkúta. Ẹ̀wọ̀n Rẹ̀mí. Ẹ̀wọ̀n Rẹ̀mí. Láti bọ̀ ṣọ́ọ̀rù mi, Àyà o. kò ṣeré ní fúnra mi. Èèyàn tó ọmọ òní fáyé, Ọkọ̀ mọ́rìnlì. ẹlòmí náà fúnra mi kọjọ́. Ọkọ̀ yá láti. Ọkọ̀ sí lè ní tọ́kí sí ìjọpẹ́. Èèyàn lọ sí ìfẹsọ̀. Ẹja yé lọ ilé yẹn. Ẹ̀ṣà yé lọ ilé yẹn. Ẹ̀wọ̀n Rẹ̀mí. Ẹ̀wọ̀n Rẹ̀mí. Ayé kan ló wà ló ti sọ. Ayé ò ní bàjú rárá. Rẹ̀mí ò ṣe. Ọ̀dọ́mọdé ò ní owó. Ọ̀dọ́mọdé ò ní owó. Ọmọ ṣiṣẹ́ lẹ́lẹ́lẹ́ mi. Èèyàn tó mọ́ òní fábẹ́. Bẹ́ẹ̀kẹ́lẹ̀. Èèyàn lọ sí ìfẹsọ̀. Ẹ jẹ́ ká ṣayé lọ ibẹ̀ yẹn. Ṣayé yẹn fún ẹ̀mí. Rẹ̀mí. Ìgbọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ fún ẹ̀mí. Ẹ̀wẹ̀yìn. Ẹ̀wọ̀n mi. Ẹ̀wẹ̀yìn. Èèyàn ti gbọ́ sí bàbá ẹ̀mí. Ọ̀pọ̀ òní fábẹ́. Bẹ́ẹ̀kẹ́lẹ̀. Èèyàn bàbá yìí ní ẹ̀ṣàṣẹ́fẹ̀ẹ́. Ẹ̀wẹ̀yìn. Èèyàn tó lù àgbẹ̀yà. Ọmọ náà sì fẹ́ sọ. Ẹ̀wọ̀n mi. Ẹ̀wọ̀n mi. Ọmọ náà ní jẹ́ náà rẹ̀ yọ. Lọ́dún bá dé òkè tó wọ̀. Ọmọ ṣiṣẹ́ ọdẹ́bẹ̀ tó délé mọ́. Ọmọ ṣiṣẹ́ ọdẹ́bẹ̀ tó lọ lọ́wọ́. Ìjọba ti tó ní ìwùkú. Olùwọ́ tó ní wọ́n fẹ́ jó. Ọkọ̀ yá láti. Àbíkọ́dé ti wù ú yá. Ọ̀rọ̀ yìí lórí nǹkan. Ẹ̀ṣẹ̀ lè yẹ fún rẹ̀. Ẹ̀ṣẹ̀ lè yẹ fún Rẹ̀mí. Rẹ̀mí ni bó ṣe fọwọ́ bá kò ló fún wa lówó. Ẹ má fojú di Rẹ̀mí. Ìlú rẹ̀ pẹ̀lú ìṣèlú. Ọmọ adé lárúurú. Àpọ̀. The dance is still on, and the celebrant is about to come in. All the ladies in blue, they are wanted at the entrance. All her friends in blue, they are wanted at the entrance. Thank you. And I'm going to hand over to Alani Abbas and Andrew Obesere, who has been considering since. And the celebrant is going to get a part of this in a little moment. So all the ladies, Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging, mo ń bẹ̀ yín, stick to Orokilawa TV, you will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.